gbogbo àgbáyé bá nílò epo rọ̀bì nàìjíríà wà níbẹ̀ láti pèsè rẹ̀ fún wọn. mínísítà fẹ́tò ìròyìn nílẹ̀ nàìjíríà Mohammed Idris Malagi ó mà ti kéde fún gbogbo àgbáyé pé orílẹ̀-èdè wa nàìjíríà ó mà wà níbẹ̀ digbí fún wọn tí wọ́n bá nílò epo rọ̀bì. Malagi fọwọ́ gbáyà bẹ́ẹ̀ nílùú London nígbà tó ń bá ikọ̀ròyìn BBC sọ̀rọ̀ lẹ́nu àbẹ̀wò rẹ̀ sí UK pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Malagi ní nàìjíríà ṣetán láti pèsè epo rọ̀bì fún àwùjọ àgbáyé bí àìfararọ bó ṣe ń wáyé lẹ́ka ètò ọrọ̀ ajé àgbáyé lórí ogun tó wà láàrin Israel, Iran àti Amẹ́ríkà. Gbogbo ohunkóhun tí orílẹ̀-èdè nàìjíríà bá lè ṣe láti mú kí àlàáfíà padà jọba ní ẹ̀ka ìpèsè epo rọ̀bì lágbàáyé ó ní nàìjíríà yóò máa ṣe. Bí gbogbo àgbáyé bí wọ́n bá nílò epo rọ̀bì nàìjíríà wà níbẹ̀ láti pèsè rẹ̀ fún wọn. A sì rí dájú pé àwùjọ àgbáyé mà rí epo rà sí láti orílẹ̀-èdè nàìjíríà lásìkò tí ó mà pa dandan láti ṣe bẹ́ẹ̀. Nígbà tó ń dáhùn ìbéèrè lórí àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀pọ̀ àdó olóró tó mọ̀ bú láìpẹ́ yìí nílùú Maiduguri àti ètò ààbò tó mọ̀ mẹ́ẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà, mínísítà fẹ́tò ìròyìn ó ní ìjọba àpapọ̀ ìmọ̀ ń kọbi ara sí ètò ààbò tó mọ̀ dẹnu kọlẹ̀ náà. Malagi ní ètò àtúntò tíjọba Bọ́lá Ahmed Tinubu máa ń ṣe ó mọ̀ ló mọ̀ wà láti ṣe àgbélárugẹ ètò ààbò tó mọ̀ péye àti irúfẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ ìṣekúpani yìí tó jẹ́ pé yóò fi dínkù ní nàìjíríà ó ní ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu máa ń gbégbésẹ̀ lé lórí o. Bákan náà ló ní ìjọba ti ń ṣètò láti mú àdínkù báwọn ohun tó lè ṣe okùnfà káwọn èèyàn kí wọ́n máa hùwà ìdá bí eléyìí. Lórí ìbéèrè láti mọ̀ bóyá ẹ̀ka ètò ọ̀tẹlẹ̀múyẹ́ ní nàìjíríà ó ti kùnà ń ló ń ṣokùnfà ẹ̀ka ètò ààbò tó mọ̀ mẹ́hẹ̀, mínísítà náà ni òun kò lérò bẹ́ẹ̀. Àmọ́ ó wá ṣeni láàánú pé ìṣẹ̀lẹ̀ yíyin àdó olóró sí pápá ó mà wáyé. Àmọ́ ká má parọ́ o, àwọn òṣìṣẹ́ aláàbò nílẹ̀ wa wọ́n ń gbìyànjú wọ́n sì ń ṣiṣẹ́ kárakára lọ́sàn-án lóru láti dènà ìkọlù àwọn ikọ̀ afẹ̀jẹ̀wẹ̀ náà. Lórí àbẹ̀wò ààrẹ Bọ́lá Ahmed Tinubu sílẹ̀ UK, mínísítà fẹ́tò ìròyìn ó ní àbẹ̀wò náà ó mà ṣe pàtàkì púpọ̀ fún nàìjíríà. Ó ní àbẹ̀wò náà ń ló ṣe àgbélárugẹ ìtàn àjọṣepọ̀ àṣà àti ọrọ̀ ajé tó wà láàrin UK àti nàìjíríà. Tá a bá sì wo ètò àtúntò tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gùn lé, èyí ti mú àgbéga ńlá ó ti mú bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà. Bí UK ṣe ránṣẹ́ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún àbẹ̀wò yìí ó ṣe àfihàn ojú rere tí UK fi wo ètò àtúntò náà. Àbẹ̀wò ọ̀hún ó sì ní yóò tún mú kí ipò tí nàìjíríà dúró sí láwùjọ àgbáyé kó túnbọ̀ rú gọ́gọ́ sí i. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní EyaYorubaWorldTv. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí wọ́n bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, a kú ọdún tàná, ọ̀pọ̀lọpọ̀ ọdún báyìí lèmi àti ìnlá ṣe lókè èpè, àmín.